ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Kọ́lé Oṣó àti Kọ́lé Oṣó family àrà tuntun ni Kọ́lé Oṣó mà tún gbé yọ kódà is a banger. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo part 11 Kọ́lé Oṣó? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi wọ́n ní kánbó lónìí mú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wùhọ́wù ìfẹ́ òun ni àkọjá òfin. Ṣé ẹ ò gbàgbé? Ṣé ẹ ń bá wa ká lọ láti apá kìíní tó fi dé apá kẹwàá? Tí ẹ bá fẹ́ wo apá kọkànlá ìyẹn part 11 Kọ́lé Oṣó, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Tí ẹ ò bá gbàgbé ẹ̀yin tèmi, tàbí tí ẹ bá sì gbàgbé tí èmi yóò mọ ja yín sí tí màá máa rẹ́ yín sí bẹ́tà ṣèbí ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà tí ìrókò àti ifá ọ̀rákù tí wọ́n kó ogun ja ìdílé Oṣó ìyẹn Kọ́lé Oṣó family ni wọ́n ti rí wípé Kọ́lé Oṣó sá ọ̀rákù ládàá lápá tí ìrókò àti ọ̀rákù sì fi nǹkan ṣe bàbá wọn ìyẹn Òṣógbèmí tí Òṣógbèmí kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kódà ṣe ni Òṣógbèmí dúró sójú kan tí kò sì mọ nǹkan tí ó fẹ́ ṣe tí ó sì ń sọ fún àwọn ọmọ rẹ̀ wípé àgbèdè méjì òun ayé ọ̀run òun ayé ni òun wà. Báwo ni ọ̀nà ṣe wá fẹ́ dẹ́? Báwo ni ara Òṣógbèmí ṣe fẹ́ yá? Kí ni nǹkan tí àwọn ọmọ Òṣógbèmí ní láti ṣe láti lè jẹ́ kí ara bàbá wọn kó yá? Níṣe ni èṣù láàlú yọ sí wọn lójijì tí ikú náà sì yọ sí wọn pé òun ò mú ẹ̀mí bàbá wọn lọ. Wọ́n jà fitafita, wọ́n ní àwọn kò ní gbà kí ikú mú ẹ̀mí bàbá wọn lọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, níṣe ni ìfẹ́ yọ sí wọn lójijì tí ó sì lé ikú lọ tó ní níbi tí òun bá wà ní ìrẹ́pọ̀ àti àlàáfíà máa ń gbé. Ìfẹ́ ló wá sọ fún wọn wípé nǹkan ẹyọ̀kan tí wọ́n lè ṣe láti fi ra ẹ̀mí bàbá wọn padà ni pé kí wọ́n lọ sí orírun bàbá wọn ìyẹn origin. Níṣe ni ó ní àwọn mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ lọ sí orírun bàbá wọn tí wọ́n rin ìrìn àjò náà wípé tí wọ́n bá ti lọ nǹkan tó bá bọ̀ níbẹ̀ ibẹ̀ ni wọ́n ti rí nǹkan tí wọ́n lè fi wo bàbá wọn sàn. Ẹ̀yin tèmi, kí n tó máa tẹ̀síwájú, ìbéèrè méjì ńlá gbáǹkọ̀gbáǹkọ̀ ni wọ́n máa béèrè nínú fọ́nrán yìí. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba ìbéèrè mi yóò máa fi 10,000 naira ṣèfàjẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀yin tèmi, kí n tó máa tẹ̀síwájú nínú apá kọkànlá yìí, òṣèré wo ni ẹ láìkì jù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọlé tàbí tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀? Ẹ tẹ̀ sí comment section. Ṣé Ibrahim Chatta ni àbí bàbá ìrókò, Kọ́lé Oṣó fúnra rẹ̀, Òṣóbọ́lá, Òṣógbèmí, ẹ̀fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ jẹ́ ká mọ̀ nínú comment section. Ẹ̀yin tèmi, níṣe ni àwọn ìdílé Oṣó pé bíríkótó tí wọ́n pé bíríkótó tí wọ́n sì rin ìrìn àjò yìí. Ẹ̀fún ló dúró sílé tí ó ń dúró ti ìkòkò ìrìn àjò tó sì ń bomi wọn. Àwọn Òṣóbọ́lá, Kọ́lé Oṣó àti Òṣówàndé wọ́n gbéra ó di orírun bàbá wọn. Nígbà tí wọ́n débẹ̀ ṣèbí ni wọ́n bá bàbá ìyá bàbá wọn ìyẹn Oṣó pàdé. Wọ́n bá ní orírun tí wọ́n sì ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣe wọ́n fún wọn. Bàbá yìí ló wá fún wọn ní ìwé náà jẹ́ ìwé Kọ́lé Oṣó. Wọ́n ní àsọtẹ́lẹ̀ ti wà wípé ní ìdílé àwọn yóò bí ọmọ alágbára kan tó ń jẹ́ Kọ́lé Oṣó. So inú ìwé yìí ni wọ́n ti rí ìwòsàn fún bàbá wọn. Ìyẹn kí wọ́n nílò lọ́pọ̀lọpọ̀, ó sì gbé ìwé yìí lé wọn lọ́wọ́. Ó jẹ́ kó yé wọn wípé òun gangan ni Ògún, òun gangan ni alágbára tó lágbára jù ní ìlú àwọn. Nínú alágbára 12 òun pa 11, ẹyọ̀kan tó kù òun sì tún padà fi ṣe ìfàjẹ. Ẹ̀yin tèmi, báyìí ni àwọn ìdílé Oṣó tí wọ́n rin ìrìn àjò ńlá náà tí wọ́n sì dé padà. Bọ́n ṣe dé padà, àrà ọ̀tun ni wọ́n dé padà sí tí ìrìn àjò náà sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Wọ́n wá jẹ́ kó yé wa wípé omi ti di àtúngún, ọbẹ̀ ti di àtúnṣe. Báyìí ni Kọ́lé Oṣó ṣe fi ìwé tí bàbá ìyá bàbá wọn tó gbé fún wọn ní ìrìn àjò tí wọ́n lọ tó fi wo bàbá rẹ̀ sùn.
ní kése tó lo ìwé yìí tán ni Òṣógbèmí dìde, ó gbé apá rẹ̀ ṣe gbé, ó gbé ẹsẹ̀ rẹ̀ náà má sì ṣe gbé. Òṣógbèmí sọ pé òun dé padà, pé ikú òun tó bá kọ̀la yóò kọ̀la, pé òun kò tún kú mọ́. Báyìí ni ìdílé Oṣó tún padà tí gbogbo wọn sì pé lákọ̀tun. Wọ́n wá fi ojú àwọn ọ̀tá wọn wọ́n fi rí rẹ́dẹ̀rẹ́dẹ́, wọ́n fi ojú gbogbo àwọn tí wọ́n ń gbìmọ̀ ìkà lórí wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo part 11 sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Kí wá ló ṣẹlẹ̀ nínú sinimá yìí? Ǹjẹ́ báwo ni ikú ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́? Wọ́n ní bí ogun ló máa ń ṣe ìdílé Oṣó. Ṣèbí ńṣe ni gbogbo wọn padà sí ibi iṣẹ́ wọn. Òṣówàndé padà sí ilé ìwé, Òṣóbọ́lá padà sí ibi ẹnu iṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn gẹ́ẹ̀sì rẹ̀, tí ẹ̀fún náà sì ń gbìyànjú láti ṣe convocation kó jáde ilé ìwé gíga. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, níṣe ni ìyẹn 20 ọdún wá jó Kọ́lé Oṣó lẹ́nu o. Ǹjẹ́ ẹ̀yin rántí bàbá Ewéńjẹ́ tí Kọ́lé Oṣó gbàyàwó lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ kìíní àná? Wọ́n ní bàbá yẹn ló wá padà dé tí ó sì wá gba ẹ̀san. Ńṣe ló ṣe bíríbírí tí ó jí Òṣówàndé mú tí ó sì jí gbé lọ sí inú afẹ́fẹ́. Níṣe ni wàhálà míì tún bẹ́ sílẹ̀ tí ìdílé Oṣó sì bẹ̀rẹ̀ sí ní jagun again. Ẹ̀yin tèmi, kí n má tọ̀ yín, ogun eléyìí ó máa lágbára jọjọ, nítorí pé lẹ́yìn ìgbà tí Kọ́lé Oṣó mọ̀ wípé bàbá yìí ti gbé ọmọ òun lọ, ó pe bàbá rẹ̀, ó pe Òṣóbọ́lá, ó sì pe ẹ̀fún pé ìjà tún ti bẹ̀rẹ̀. Níṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbéra, Kọ́lé Oṣó àti Òṣógbèmí wọ́n gbéra ó di inú afẹ́fẹ́ láti lọ gba Òṣówàndé sílẹ̀. Ní kété tí wọ́n débẹ̀, ọ̀rọ̀ ọ̀hún di bó lọ òyà fún mi. Níṣe ni Òṣópàdé ló padà wá ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n bí ó ṣe ràn wọ́n lọ́wọ́ tán, ó sọ fún Kọ́lé Oṣó wípé ìwé náà kò gbọdọ̀ jábọ́, pé èèwọ̀ ni. Ìkìlọ̀ tó wà níbẹ̀ nìyẹn, ṣùgbọ́n ìwé náà ti jábọ́ lọ́wọ́ Kọ́lé Oṣó. Ẹ̀yin tèmi, ìgbìyànjẹ́ ni a pe ọ̀rọ̀ yìí, bí a ṣe ń pàkan nìkan rú. Ó lágbára. Níṣe ni Òṣógbèmí, Òṣóbọ́lá, Kọ́lé Oṣó, ẹ̀fún àti Òṣówàndé, gbogbo wọn parapọ̀ tí wọ́n sì kó sí inú ìwé Kọ́lé Oṣó. Ọmọ kékeré kan ló padà rí ìwé náà tí ó sì gbé ìwé náà lọ sílé. Ẹ̀yin tèmi, ìbéèrè mi ni wípé níbo ni ìwé náà padà gbẹ̀yìn sí? Ẹlẹ́ẹ̀kejì ni wípé ọmọ tí ó gbé ìwé yìí báwo ló ṣe jẹ́? Ẹ fún mi ní ìdáhùn ní comment section. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba ìdáhùn yìí yóò mọ̀ fi 10,000 naira ṣe ìfàjẹ. A ò ní rí jù báyìí lọ lórí Kọ́lé Oṣó apá 11. Ẹ̀yin tèmi, tí ẹ bá fẹ́ wo part 11 Kọ́lé Oṣó, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọ̀nù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.